What the fat the bit in fact that the fat of the card. So come when it come early come in the bi. Gẹ́gẹ́ bí ẹ ti jẹ́ olórí àwọn Fúlàní ẹ ní figbá kan bọ̀ kan nínú fún wa sà. Yorùbá àwọn ló ní hotel ibi tí Fúlàní tó bá gba 20 million ibi tó ń lọ fi mutí. Àwọn Fúlàní míì tí wọ́n ń da ẹran jẹ nínú oko wọ́n bí wọ́n bá mẹ́lòmíì wọ́n ń bá ìbọn AK-47 lọ́wọ́ wọn wọ́n ń bá àdá lọ́wọ́ bàbá ṣé AK-47 wà nínú orin iṣẹ́ tí Fúlàní fi ń da màálù ní sà. Nǹkan tó tó láàsì láti pé kí Fúlàní mo dání láti da màálù ẹ̀. Àbí Yorùbá tó lọ ra bàtà Fúlàní tó ṣe àkẹtẹ̀ tó ṣe gbogbo ẹ̀ tó dẹ̀ fi lọ rọ́ọ̀bù wọn ní Fúlàní ni àti Fúlàní o àti Yorùbá o ẹ jẹ́ ká wá olè ẹ má jẹ́ ká wá Fúlàní. Báriwo ìṣe ń lọ lọ́tún lọ lọ́sì tí Yorùbá ń bínú pé ẹ̀yin Fúlàní alẹ́ ń dalẹ̀ bàbá wa rú ẹ̀já dáko mọ́ wọ́n ń pa àwọn àgbẹ̀ tí wọ́n bá ní kí ọlọ́mọdọ́mọ ìyá ẹ̀gbẹ́ ọ̀dà kí Fúlàní ó padà sílùú wọn bàbá bò ní ó ti rí. Àwa la jókòó yìí ń sìn wọ́n bí bàbá wa ń bí wọ́n bí bàbá wa ń bí wọ́n bí yàyà wa ń bí àwa ní ká wá kúrò ká wá rí bóná fẹ́ ká lọ kó lọ fi ibi tí wọ́n fẹ́ lé wa lọ hàn wá pé ibi là fẹ́ kẹ́ padà lọ bí la dàgbà sí ibi náà bí wa sí ibi là bá wọn mọ wa sí ibi náà kàwé. So Fúlàní àti Yorùbá wọn ò ṣe é yà. Sunday Igboho ń ṣe bísínẹ́sì ni ó ń fi ń tajà ni ó dẹ̀ ti tajà ẹ̀ lọ ọjà ti wá tán ó ló máa pín ilẹ̀ Yorùbá òun dẹ̀ máa lé gbogbo Fúlàní kúrò ní ilẹ̀ Yorùbá. Sígbà tí Sunday Igboho wá ń ṣerú ẹ̀ náà tó ṣe gbogbo ohun tó ṣe só ní kidnapper tán ní ilẹ̀ Yorùbá ni. So èmi ò rí nǹkan tí Fúlàní fi da ilẹ̀ Yorùbá láàmú. Gbogbo orú nǹkan yìí à ń wo bọ̀ tí. Afẹ́kẹ́ kọ́kọ́ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà àtàwọn tí wọ́n jẹ́ Fúlàní náà tí wọ́n mọ wò yín ní gbogbo ibi tí fọ́nrán yìí ò dé kẹ́sì bá wa dárúkọ yín fún wọn sà. Mo kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá ní gbogbo èdè tí ó wà ní Nàìjíríà àti ẹ̀yà tó wà ní Nàìjíríà gbogbo wọn ni mo kí àwọn Fúlàní mo kí àwọn Yorùbá mo kí àwọn kábíyèsí wa àti baálẹ̀ àti àwọn ìjọba wa lóògùn state àti ní gbogbo Nàìjíríà sọ gbogbo wọn ni mo kí. Ẹ ṣeun púpọ̀ sà ẹ bá mi dá orúkọ yín fún gbogbo ojú tí ó máa wò yín àti ipò tẹ́ dìmú lóògùn state yìí. Orúkọ mi ni Abubakar Ibrahim Dende state chairman ti Miyetti Allah Bank. Bàbá rí Fúlàní yóò di ká máa méré bí Fúlàní náà ṣe ń rí wa làwọn náà ń gbagi eré kí ló wá fà á ẹ jẹ́ kágbẹ̀ ó lè lọ sóko Fúlàní tí wọ́n bá da màálù gbanú oko kọjá wọ́n ń bare oko jẹ́ bàbá ẹ já sọ̀rọ̀ lórí eléyìí sà ká tó tẹ̀ wájú. Ẹ ṣé púpọ̀ inú mi dùn pé ẹ wá bá mi ní àlejò lónìí tàbí mo wá bá yín lálejò méjèèjì náà la máa pè. Bẹ́ẹ̀ ni sà. So ọ̀rọ̀ Fúlàní àti Yorùbá ó dàbí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó kò sí bí wọ́n ṣe máa ṣe nínú ilé wọn wọ́n lè jà ṣùgbọ́n kò sẹ́ni tó lè dá sí i torí tẹ́nìkan bá lóun máa dá sí i ibi tó máa parí ẹ̀ so ẹnìkankan ò ní mọ̀. Ìyẹn lọ̀rọ̀ Fúlàní àti Yorùbá tó bá rí bẹ́ẹ̀ sà tá a bá pàdé àwọn Fúlàní kan máa ń sọ pé ọmọ Nàìjíríà làwọn àwọn Fúlàní míì máa ń sọ pé ọmọ Chad làwọn ẹ sà ọmọ Chad ní Fúlàní o ọmọ Nàìjíríà ní Fúlàní ìlú wo gan ni Fúlàní ti ṣẹ̀ wá sà. Fúlàní kò sí ibi tí Fúlàní ò sí ní gbogbo àgbáyé sórí ìta bá ní Fúlàní èdè ni. Èdè ni Fúlàní. Èdè ni Fúlàní ìran ni lóòótọ́ ṣùgbọ́n èdè ni so ẹni tó bá ti ń sọ èdè Fúlàní so Fúlàní náà ni tí Yorùbá bá ń sọ Fúlàní ó ti di Fúlàní ṣùgbọ́n nǹkan tí a máa mọ̀ ni pé Fúlàní àti ká má sọ ibi tí a mọ̀ ẹ jẹ́ ká sọ ibi tá a mọ̀ ta ní Fúlàní àti Yorùbá so irú èjì àwa tá a wà yìí a lè pètàn bí Fúlàní ṣe wà nílẹ̀ Yorùbá so nǹkan tó bá ti múrú èjì tiwa yìí tí ò lè pètàn bí Fúlàní ṣe wà ní Yorùbá ó yẹ ká ti mọ̀ pé tí ẹrẹ́ bá pẹ́ lára ọṣẹ ó máa ń dọṣẹ. Ó máa ń dọṣẹ ni. So Fúlàní àti Yorùbá wọn ò ṣe é yà tí wọ́n bá tiẹ̀ jà ahọ́n àti ẹnu ló máa dà torí wọ́n kàn máa jà wọ́n á parí ẹ̀ ní wọ́n máa fi tó máa parí ẹ̀ sí àdúgbò pé tó máa sọ pé Fúlàní o kò tí ì ju ọdún mẹ́wàá sígbà tá a wà yìí lọ a dẹ̀ ti jọ wà bíi 200 years but àwa bẹ̀rẹ̀ wàhálà Fúlàní o bíi 10 years sígbà tá a wà yìí àbí 10 years ago. So 10 years yẹn ká mọ̀ pé nǹkan tó jẹ́ kó wá rí bí àyíkọ̀ tayọ pé number 1 social media. Social media ni àkọ́kọ́. Number 2 ọ̀kánjúwà. Ọ̀kánjúwà ni number 2. Number 2 ọ̀kánjúwà yẹn ni pé àwọn tó ń fi kíní ṣe business so àwọn wọn fi ń pa owó ni
wọ́n á dẹ̀ ti rí i pé nǹkan tó máa lò tó máa fi pa owó wọn rèé. For example nsìn ká sọ pé Fúlàní àti Yorùbá wọ́n bí wa a bá pé Fúlàní àti Yorùbá wọ́n ń ṣe àgbẹ̀, Fúlàní dẹran. So wọn ò dẹ̀ jàrí, ìjà wọn ò kọjá ọ̀dọ̀ baálẹ̀ àti olórí Fúlàní. Wọ́n á parí nǹkan wọn. Kọ̀dọ̀ ọlọ́pàá rí pé màálù jẹ kò kọ̀dọ̀dọ̀ ọlọ́pàá rí láàrin Fúlàní pẹ̀lú Yorùbá. Ìgbà tí ojú ti ń là, àwọn míì wọ́n á fi bísínẹ́sì sí àárín yẹn. Àwọn ẹlòmíì wọ́n á fi ẹlẹ́yàmẹ̀yà sí àárín yẹn. So ìyẹn ló fà. Nǹkan tó wá jẹ́ kó burú jù ni pé kò sí ìfẹ́ mọ́, ìfẹ́ ló kúrò láàrin yẹn. Túmọ̀ sí pé láti bí 200 years ago yẹn sà, Fúlàní àti Yorùbá ti ń fìgbà kan lò fẹ́ rí sà. Púpọ̀ jù kó tó di ọdún mẹ́wàá tá a bọ́ sínú ẹ̀ yìí. Kábíyèsí. So àjọ wà ní, àjọ ń jẹun. Tí Fúlàní bá fẹ́ travel, a lọ bá olórí abúlé yẹn tàbọ̀ rẹ̀ tó wà lábúlé pé àwọn ìyàwó mi rèé o, àwọn ọmọ mi rèé o, dúkìá mi rèé, mo fẹ́ travel. Ìgbà yẹn mọ̀ pé mọ́tò ọ̀pọ̀ ẹsẹ̀ ni. So bá mi sọ ilé, nǹkan tó máa jẹ á lọ wà lóko, á kó fún wọn. Tó bá dé a tún lọ kí pé mo dúpẹ́ wọn á jíṣẹ́ fún mi pé ẹ bá mi tọ́jú ilé o. tó ṣé ta ló fẹ́ ṣe yẹn sìn. Kò sẹ́ni tó fẹ́ ṣèyẹn mọ́ ní ìsìn. Kò sí, torí pé gbogbo wa owó là ń wá. Kò sífẹ́ mọ́. Kò sífẹ́ mọ́. Kábíyèsí. So social media ó ti bà gbogbo ẹ̀ jẹ́. bà Bàbá dẹ̀ wá ní Fúlàní ló ń jalè o, olè ní Fúlàní o, Fúlàní ní jalè. Kò síran tí ò ṣe olè. Kò síran tí ò sólè. Kò lè síran tí èyí jalè. Àwọn tí wọ́n ń gorí èèyàn yìí tí wọ́n fi ń ṣe yahoo Fúlàní kọ́. Àwọn Fúlàní tí àwọn Yorùbá pa tá a bá lọ mú lístì yẹn wá fún yín láti ọ̀dọ̀ ìjọba, so tẹ́yìn náà bá rí ẹ̀yánu. So gbogbo orú nǹkan yìí à ń wo bọ̀ tí kíní kan ni Yorùbá fi jù wá lọ. Kí ni Yorùbá fi ju Fúlàní lọ sà? So àwọn máa ń sọ̀rọ̀ tí nǹkan bá ti ṣẹlẹ̀. Fúlàní ń bọ́. Wọ́n á tètè sọ Fúlàní tó bá ṣẹlẹ̀ wọ́n á ní Ọlọ́run ló mú wa. Kò nídìí àti pé ká tún lọ sọ Ọlọ́run ti ṣe yẹn. So ariwo yẹn làwọn èèyàn ń gbọ́ ló fi dàbí pé lóòótọ́ Fúlàní ló ṣe. Àrí Fúlàní àrí Yorùbá tó lọ ra bàtà Fúlàní tó ṣe àkẹtẹ̀ tó ṣe gbogbo ẹ̀ tó dẹ̀ fi lọ rọ́ọ̀bù wọn ní Fúlàní ni. Àdé òdìdè wọ́n mú àwọn kan ní báràkì ń bí nìkan bí 15 years. Wọ́n mú àwọn kan ní sáìdì Owódé Ọbáfẹ́. So káàkiri bẹ́ẹ̀ wọ́n mú àwọn kan lọ́yọ̀ọ́ tó dẹ̀ confam. Tí wọn ò kì í ṣe Fúlàní ṣùgbọ́n wọ́n dé àkẹtẹ̀ Fúlàní, wọ́n wọṣọ Fúlàní, wọ́n múra bí Fúlàní, wọ́n dẹ̀ lọ fi rọ́ọ̀bù, wọ́n dẹ̀ rí wọn mú. So wọ́n confam. Sẹ́rí gbogbo eléyìí irú nǹkan yẹn ó pọ̀. Fúlàní ń ṣe tiẹ̀ o. Mi ò yọ Fúlàní síbì kan o. Kábíyèsí, inú mi dùn pẹ̀lú gbólóhùn Fúlàní ń ṣe tiẹ̀ o. Nǹkan tí yóò fi ọ̀rọ̀ sẹ́mà pé ta bá ní wọ́n já ilé yìí sìn, wọ́n ò ní suspect pé Fúlàní ni. Wọ́n ò ní sọ pé Fúlàní ló jálé. Tí wọ́n bá lọ rọ́ọ̀bù ọ̀nà níbòmíì wọ́n ti mọ̀, wọn ò ní fi bẹ́ẹ̀ kígbe pé Fúlàní lọ rọ́ọ̀bù. Automatic kidnap èèyàn wọ́n ní Fúlàní. Wọ́n bá jíyàn gbé wọ́n ní Fúlàní ni. Ìdí tí wọ́n ti máa ti fi Fúlàní pé wọ́n á ti rí pé ẹni tí wọ́n bá jí gbé inú igbó náà mú lọ. Igbó ní Fúlàní gbé, inú igbó ló ń gbé. Inú igbó ni Fúlàní ń gbé. So Yorùbá ẹ má bínú o, mi ò dárúkọ ẹ̀yà o. Yorùbá àwọn ló ní hòtẹ́ẹ̀lì. Ibi tí Fúlàní tó bá gba 20 million ibi tó ń lọ fi mutí. Àwọn Yorùbá ló ní àwọn mọ́tò tó ń lò. Àwọn Yorùbá ló ní bó ṣe máa gbà tó máa lọ tọ́jú owó yẹn. Kò sẹ́ni tó máa gba 100 million 2 million 100 tó máa lọ tọ́jú ẹ̀ sínú igbó kan. Tó bá máa náwó yẹn inú ìlú náà máa ti náà. Àwọn Fúlàní tí ó bá wà ń bẹ̀, àwọn Yorùbá tó ń bá ṣiṣẹ́ pẹ̀lú wọn, àwọn máa ti máa bí tó máa dọ́ọ̀jì wọn sí. Àwọn Yorùbá táwọn Fúlàní ń bá ṣiṣẹ́ pọ̀ náà ló ń fi àwọn Fúlàní míì tó ń ṣiṣẹ́ burúkú yẹn pamọ́. Kábíyèsí bàbá. So for example nsìn Fúlàní gbalé ládìgbẹ̀ tàbí ló bá ń toko, èmi wà ní Randa, èmi ọmọ o pé Fúlàní gbalé síbẹ̀, ó dẹ̀ fẹ́ wọ́n rẹ́ǹtì lé ní 100,000, ó dé ó lóun máa san 300,000. Yorùbá gbélé fún ó lé Yorùbá ẹgbẹ́ ẹ̀dánù. Ó gbà sínú ilé, ìgbà tó wá gbà sínú ilé tí yẹn ṣiṣẹ́ burúkú tí ó mà bóyá wàtá wà ń bí bóyá àmọ́ tó bá wá lọ ṣiṣẹ́ aburú tó bá mú wa ní Fúlàní lọ jalè, ta ló kíìpù ẹ̀? Yorùbá ló fi Fúlàní pamọ́. Ṣe rí gbogbo orú nǹkan yìí wọn ò ní ṣèwádìí ẹ̀ tí nǹkan bá wá ṣẹlẹ̀
a kò máa kígbe social media ó Fúlàní ni ó Fúlàní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Yorùbá ń ṣe nínú ẹ̀ tí ó dùn àwa náà tá a dẹ̀ mọ̀ pé àwọn ló ń báàkì wọn ọ̀pọ̀. Kábíyèsí ọ̀pọ̀lọpọ̀ jù bọ̀tí àwa tá a jẹ́ olórí àti sọ̀rọ̀sọ̀rọ̀ àti a máa ń ṣe mítìnì pẹ̀lú àwọn olórí wa bíi gọ́fúnà ní àwọn tó sáà jẹ́ pé agbófinró security a máa ń sọ fún wọn pé tí ẹ bá fẹ́ kí nǹkan yìí lọlẹ̀ ẹ bá wa ṣe ètò lórí pé àti Fúlàní o àti Yorùbá o ẹ jẹ́ ká wá olè ẹ má jẹ́ ká wá Fúlàní. ká wá olè ká má wá Fúlàní. ìfẹ́ ló jẹ́ káwa náà fi jókòó pẹ̀lú olórí àwọn Fúlàní. ìfẹ́ lolórí àwọn Fúlàní lógùn state náà fi gba àwa náà bí ọba sì fẹ́ ni ó yẹ kí wọ́n pé ẹ mọ́ ọ lọ wọn ò ní grant interview ṣùgbọ́n àbá ti jà wá bàbá ká tó tẹ̀síwájú mo fẹ́ kẹ́ kọ́kọ́ bá mi fi èdè Fúlàní yẹn ẹ fi kí gbogbo àwọn Fúlàní pátápátá tí ọmọ gbọ́ yín o lọ́dẹ́ lómi ò pé Alhaji Ibrahim ẹ wà á lé kí ẹ bá ń kí wọn àtàwọn ọ̀gá yín tí ń bẹ l'Abuja sà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Enyali jam embali jam enkirti jam no wuro no jama'a are no lenyol inne awoni Abubakar Ibrahim Dende state chairman mo miyeti Allamak Bank. So be jarida wari do jamugo hala imme woni hakkune Yoruba be ko leƴƴi ko diidi e fulɓe ko laati ko inna fu ɓe fulɓe non wujjata fulɓe non won bomɓe so kan gommi emi holla ɓe fulɓe bane woni wuyɓe fulɓe bane wujjata leñol fu e woodi gujjo muɗum kuma musamman ko ɓuri ɗuggo kamɓe woni cuuɗoɓe wuyɓe ngam kamɓe ñiɓi cuuɗi e ciye e jaɓa himɓe e watta fulɓe anna so gam batte majjum iri e majjum kamɓe gon emin kollonira to haala juutu so min ɗo miɗo wondiɓe kuma mi sanni jama'are mi sanni national president amin laatiɓe ɗo esco maɓɓe ɓe Abuja kuma mi sanni jama'are fuu ko laati leñol pullo Allah hokka en sa Allah reena Allah kowa tinno iri majjum annuɗo e wawa ko haali fuu Allah jogo e haala eɗen nana haala kamɓe ɓurdi e ɗumino Allah reena e ẹ ṣeun bàbá mi Alhaji Ibrahim Dende wọ́n fi èdè ìlú wọn kí gbogbo àwọn Fúlàní náà pátápátá so Fúlàní tí bá ń wo eléyìí Yorùbá lèmi Fúlàní ń bàbá wa ẹ mọ share ètò yìí ẹ mọ like ẹ mọ comment ẹ mọ subscribe sí channel wa Adéyínká Àyìndé live ẹ jẹ́ àjọ gbé làákàyè kalẹ̀ láàrin Yorùbá àti tani àtàwọn Fúlàní bàbá mi Alhaji Ibrahim àwọn kan máa pé àwọn Fúlàní míì tí wọ́n ń da ẹran jẹ nínú oko wọn pé bí wọ́n bá mẹ́lòmíì wọ́n ń bá ìbọn AK-47 lọ́wọ́ wọn wọ́n ń bá àdá lọ́wọ́ bàbá ṣé AK-47 wà nínú irinṣẹ́ tí Fúlàní fi ń da màálù ní sà. nǹkan tó tó láàsì láti pé kí Fúlàní mo dání láti da màálù ẹ̀ ìyẹn ni ọ̀pá tá a fi ń dẹran. ọ̀pá. yes èkejì ọ̀bẹ. ní ọ̀bẹ. ọ̀bẹ ìbáàjẹ́ àdá ìbáàjẹ́ ọ̀bẹ àdá tí ó gùn tó máa ń fi kọ́ yẹn ọ̀bẹ nǹkan tó dẹ̀ máa ń fi mú tá a máa ń fi mú dání na nǹkan orí ọ̀nà méjì ni. àkọ́kọ́ àti kejì sà. àkọ́kọ́ tí nǹkan bá fẹ́ ṣe ẹran lójijì tàbọ̀ fẹ́ kú wọn à ní fẹ́ kókó ní gífà orí tó bá fún gífà à ní jẹ ẹ máa dẹ̀ ní tà wọn máa dú ẹran yẹn so anywhere tí nǹkan bá ṣẹlẹ̀ bóyá ejò bù jẹ nínú igbó bóyá ó kó sínú kòtò so ìyẹn ni ìtumọ̀ ọ̀bẹ lọ́wọ́ Fúlàní tó ti jẹ́ túláàsì ọ̀ tó bá di ẹ̀rùn tó bá rí ibi tó máa gé irú igi tó wà igi apá ni wọ́n ń pe igi yìí tó máa gé igi yẹn tí ẹran máa jẹ ewé ẹ̀ agbègbè àgè àjẹ́ so nǹkan tí àdá ti túmọ̀ wọ́n ti ìbọn àwa ò tiẹ̀ rí àmọ́ àfi tá a bá rí lọ́wọ́ ọlọ́pàá tó ń gbọ́dọ̀ mọ̀ pé kò sí kọ́ńpìn tí Fúlàní ṣe tí wọ́n ń ta AK-47 tí wọ́n bá máa ta AK-47 ká sì lọ wádìí lọ́dọ̀ àwọn èèyàn wa náà torí tó Fúlàní bá ti rówó tó bá máa ra ibẹ̀ náà ló ti máa lọ rà wọn ò dẹ̀ béèrè pé kí ló fẹ́ fi ṣe so AK-47 kì í ṣe orógùn tó ń fi ń ro ọkà. fi ń ro ọkà tí wọ́n sì fi ń ro àmàlà. bàbá nígbà tẹ́ ń sọ lẹ́ẹ̀kan pé Fúlàní kọ́ ní ń dalẹ̀ Yorùbá láàmú tẹ ní Fúlàní ọ̀bà nǹkan kan jẹ́ ńlẹ̀ Yorùbá kí wá ló wá dé nígbà yẹn tí olóyè Sunday Igboho táwọn fi wá ń jà pé àfi kí wọ́n lé Fúlàní kúrò lẹ̀ Yorùbá sà. ẹsẹ púpọ̀ ẹsẹ gan-an ṣe rí Sunday Igboho mo ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé this is business. Sunday Igboho ń ṣe business ni ó ń fi ń tajà ni so àwọn kan wà nílùú òyìnbó wọ́n ti kúrò níbi láti ìgbà kékeré àwọn kan wà nílùú òyìnbó wọ́n ti kúrò níbi láti nǹkan bíi 30 years
wọ́n á dẹ̀ ti rówó wọn lọ́hùn wọ́n fẹ́ náwó wọn rí bí náà sí wọ́n á dẹ̀ gbé pé Sunday Igboho ó wà pẹ̀lú wọn wọ́n dẹ̀ sọ fún wọn pé màá gbalẹ̀ bàbá wa màá tún ṣe àwọn kinní kan so sígbà tí Sunday Igboho wa ń ṣerú ẹ̀ náà tó ṣe gbogbo ohun tó ṣe so ní kìdí náà pàtàn ní ilé ayé ní ilẹ̀ Yorùbá ni kò lè tán that means pé bísínẹ́sì ni àwọn tó ń fi ṣe bísínẹ́sì wọn ò lè fi ilẹ̀ mọ́ àwa tá a ṣe la máa múra la máa dìde la máa wò pé kí ilé a máa ṣe tá máa fi defend ara wa Sunday Igboho bísínẹ́sì ni ó ń tajà ní. Sunday Igboho bísínẹ́sì lòun fi ń ṣe ń tiẹ̀. ó fi ṣe tiẹ̀ ni ó dẹ̀ ń tajà ó dẹ̀ ti tajà ẹ̀ lọ ọjà tí wàá tán. Kábíyèsí. So kò jù bẹ́ẹ̀ lọ ti Sunday Igboho nìyẹn. irú bàbá tó lé ní gọ̀gàn tó ń sọ pé Sẹ́ríkì bàbá wa ni. Sẹ́ríkì gọ̀gàn ó ń ṣe kidnapper ó ń gbowó kidnapper ó ń ṣe kò sí kọ́ máa ṣẹlẹ̀ torí téèyàn bá wà tó bá ń gba àwọn èèyàn nímọ̀ràn táwọn èèyàn bá ń sá sí tí ó bá jẹ́ olórí tó bá débì kan tí ó bá sọ ara ẹ̀ gbogbo èsì kéèsì ló máa wá báyàn bẹ́ẹ̀. that means pé ẹni burúkú á wá ẹni dáadáa wá ìwọ ni kò wá mà irú ìgbésẹ̀ tó máa gbé. so bàbá òun ló mọ àwọn tọ́jọ́ ọ̀sẹ̀ níbi tó ń gbé wọ́n fi petition ẹ̀ wọ́n fi pe Sunday Igboho lórí ẹ̀ so ìyẹn àárín wọn nìyẹn àwa ò lè dá sí i àdèlè ìwádìí ẹ̀ so but àwa mọ̀ pé gbogbo ẹ̀ irọ́ lọ́pọ̀ ń bẹ. bàbá mo wá fẹ́ béèrè ìbéèrè kan sà báriwo ìṣe ń lọ lọ́tún lọ lọ́sì tí Yorùbá ń bínú pé ẹ̀yin Fúlàní alẹ́ ń dalẹ̀ bàbá wa rú ẹ̀já dáko mọ́ wọ́n ń pa àwọn àgbẹ̀ tẹ́yìn náà ń bínú pé táwọn Yorùbá náà pọ̀ kí ló dé Yorùbá náà ń ṣe yín lọ́ṣẹ̀ tí wọ́n bá ní kí ọlọ́mọdọ́mọ ìyá ẹ̀ gbé ọ̀dà kí Fúlàní ó padà sílùú wọn ọ̀dà kí Yorùbá máa dá ilẹ̀ bàbá ẹ̀ ṣe bó ni ó ti rí ṣé yóò rọrùn fún Fúlàní sà. so nígbà tí Sunday Igboho wá mo fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ó dáa sà. tí Sunday Igboho wá tó halẹ̀ máwọn ará Gàgàn tó lọ báyìí ó lọ sí Ìgùà ìgbà tó dé Ìgùà ọjà ọ̀dàn bóyá mi ò mẹ́ni tó lọ bá lòun sá so wọ́n halẹ̀ ńbẹ̀ wọ́n súnlé bàbá wa kan wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn èèyàn tí wọ́n pa láàrin Ìláró sí Ayétòrò síbí àwọn èèyàn tiwa Fúlàní 32 ni ìwé wọn wà píkṣọ wọn wà lọ́wọ́ mi ìjọba ó dẹ̀ wà lọ́wọ́ ìjọba. Kábíyèsí. kò dẹ̀ sí ẹnìkan tó pa tí ìjọba ò lọ gbé fúnra ara ẹ̀ òkú ẹ̀ nínú wọn. bí wọ́n ṣe ń pa wọ́n yẹn ìjọba ló ń gbókù wọn fún ara wọn. àwa là ń gbéjọba lọ wọn lọ gbókù wọn. Kábíyèsí. so number 1 bíi pé Fúlàní pa Yorùbá ni mo fi lọ bẹ̀ o. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. so number 2 àìpẹ́ yìí ní Mẹ̀kọ wọ́n pa Fúlàní méjì so Kábíyèsí Mẹ̀kọ mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn so àwọn náà torí pé wọ́n jẹ́ èèyàn dáadáa wọ́n ṣàdá sí ọ̀rọ̀ yẹn àdẹ̀pá náà ọ̀rọ̀ yẹn ń bẹ. Fúlàní ò pariwo tiẹ̀ síta. pariwo tiẹ̀ síta ibẹ̀ náà kò tiẹ̀ délé ìran gan. so èkejì ìgbà tí àìpẹ́ yìí kò tí ì ju oṣù kan lọ àbóṣù méjì ibi tó ń pè ní my 8 bẹ́ẹ̀ ni sà Kéńtà Ìdíàbà so wọ́n pa ọmọ Fúlàní kan bẹ́ẹ̀ wọ́n kọ̀ rí tó ń dẹran ni wọ́n dẹ̀ àtáàkì ẹ̀ ẹmú ibi tó ń sá lọ wọ́n yìnbọn sí wọn pa wọ́n àrẹ́sì àwọn pípò yẹn wọ́n kó wọn lọ ilé ìwé ràn wọ́n sì wà ní prison báyìí. Fúlàní ò dẹ̀ lọ àtáàkì ìlú kan níbẹ̀ tábà sọ pé torí pé wọ́n pa Fúlàní ẹ máa lọ pa àwọn tó wà ń bẹ̀. so èmi ò rí nǹkan tí Fúlàní fi da ilẹ̀ Yorùbá láàmú àwa ò tí ì rí o àsìbẹ́ lọ́n kárí lójú wa torí ogun ni àwọn tí ò mọ nǹkan tó ń pe ogun àwọn ni wọ́n ń pe ogun tó bá dé kò sẹ́ni tí ó dúró. ẹ worú jàǹbá kan tó ṣẹlẹ̀ sáwọn ẹran ẹ̀yìn Fúlàní kan ní agbègbè kan lọ́ba ń toko tí wọ́n ní àrà ló pa wọ́n bóyá ẹgbọ́ sí yẹn gbà yẹn. ọmọ wa ni ọmọ wa ni so ìgbà tí àrà pa wọ́n wá béèrè àwọn ìjọba lọ kálukú lọ pé kí ló ṣe ọ́ kí ló ṣẹlẹ̀ tá lọ bájà Ọlọ́run ọ̀bẹ nìkan jà àwọn wa Ọlọ́run ni ọmọ tá à ń wí yìí àwọn Fúlàní ti dá ẹran fún ẹran tó dá fún nísìn almost 100 cow no ti dá fún báyìí. 100 màálù ni Fúlàní ti fi ta lọ́rẹ pé kó gbà pé kí wọ́n fi gbọ́ omi jẹ ojú ẹ̀ nù. so yàtọ̀ fáwọn tó fún lówó bàbá àwọn míì láti Ghana gan wọ́n fún Kábíyèsí àwọn míì wá sí ọ́fíìsì wa ń bíbi tá a jókòó yìí wọ́n dẹ̀ fún owó ribiribi náà fún owó tó lé ní $1 million. so n tẹ́ ń sọ fún mi ṣe ni pé kò sí ìlú tí ò sí Fúlàní sà. kò sí ìlú tí ò sí Fúlàní àfi kó jẹ́ pé èdè kan náà ládẹ̀ ń jọ ń sọ but ahọ́n yẹn lè change díẹ̀ bí n sìn ẹ lọ sí Mẹ̀kọ fọ̀lé náà ń fọ̀. fọ̀lé náà ń sọ ní Mẹ̀kọ. ẹ lọ sí Jẹ̀bú ti Jẹ̀bú yàtọ̀ tẹ bá wá sábẹ́kúta
Ẹ̀gbá nìyẹn, Àrí, Ṣàngó Ọ̀tà, Àwórì ló wà ńbẹ̀. Bẹ́ẹ̀ni sà. Àbí? Bẹ́ẹ̀ni sà. So abábọ́sọ̀yọ̀ àwọn náà pín lọ bẹ̀. So bí èdè Fúlàní ṣe rí nìyẹn. Ẹ wá lọ kọ́ńtìrì kan kò sí Fúlàní bẹ̀, kò sí o. Òótọ́ ọ̀rọ̀ ni tó bá débi òun ó ní ká fẹ́ òun lójú sáyé. Parọ́ níyì ẹ̀tẹ́ nísìn mú wa. Nílẹ̀ Yorùbá àwọn àgbàlagbà máa ń pòwe kan, wọn á pé wọn ó ṣe tèmi yóò dáa ju tẹgbẹ́ mi lọ, ìṣekúṣe lèèyàn ó ṣe gbẹ̀yìn. Bàbá bẹ́yìn ṣe wá jẹ́ Fúlàní táwa jẹ́ Yorùbá yìí, ìjẹ́ Yorùbá ti ṣèràn yín láǹfààní rí? Àǹfààní tá a jẹ lára Yorùbá a lè san padà. Kábíyèsí. Ọlọ́run ló máa fún wọn lẹ́san yẹn. Àǹfààní tí wọ́n jẹ lára wa wọn ò lè san padà fún wa, Ọlọ́run ló máa san fún wọn. Kábíyèsí. Èkejì ni pé Yorùbá ló ń pẹran, Yorùbá ló ń ṣàpàtà, Fúlàní ọ̀párí. So àwọn alápàtà tó ti là, tó ti lówó, tó ti kólé, tó lọ Mẹ́kà lórí àpàtà kò níye o, Yorùbá ni wọ́n o, Fúlàní ní ó ń tẹran fún wọn. Ó ń tẹran fún wọn. So àwọn Yorùbá míì tó jẹ́ pé a jọ ń ṣe bísínẹ́sì tó ń kówó fún wa, tá à ń ṣe bísínẹ́sì lórí ẹ̀, táwọn ọmọ bísínẹ́sì yẹn tó dẹ̀ trust wa, tá a dẹ̀ ti ní owó, tá a ti kọ́lé, táwa náà ti ní láárí lórí ẹ̀ kò níye o. Àwọn Fúlàní tí ò ní ẹran tó Yorùbá ra ẹran fún wọn, tó ń mu wàrà, tó ń ṣe gbogbo ẹ̀ kò ní ṣé àwa lè san padà fún wọn, àbáwọn ló lè san padà fún wa. Ìjẹ́ ọ̀pọ̀ àwọn Fúlàní kan ń fẹ́ ọ̀pọ̀ Yorùbá, ìjọ́pọ̀ Yorùbá kan ń gbà fún Fúlàní láti fẹ́ wọn láti jọ máa ṣe lọ́kọ láya tí wọ́n ti bímọ fúnra wọn? Fúlàní ò lè ka àwọn ọmọ tó ti fi obìnrin Fúlàní bí fún wa, ò lè ka wọn. Àwa náà ò lè ka àwọn Yorùbá tí ó bímọ fún wa. Kábíyèsí. So láti bí gbogbo ilẹ̀ Yorùbá ni, kì í ṣe bí nìkan. Ẹ bá àdóńdó gan ẹ bọ́ ọmọ Fúlàní tí Yorùbá bí, ẹ bá Fúlàní tí Yorùbá tí Fúlàní bí. So ṣe rí gbogbo mo ti sọ fún yín pé nǹkan ọdún mẹ́wàá sígbà tá a wà yìí ní gbogbo ẹ̀ rí báyìí. Gbogbo ẹ̀ dàrú báyìí. So kì í ṣe pé bóyá akórìíra ara wa, akórìíra ara wa. Tí Yorùbá bá rí ìyàwó Fúlàní kan sí ọmọ máa fẹ́jú ni olómoge máa bọ̀. Tí Fúlàní náà bá rí bẹ́ẹ̀, ṣé akórìíra ara wa? Ok, akórìíra ara wa, akórìíra ká máa bára wa sùn. Ṣùgbọ́n akórìíra ara wa sẹ́ẹ̀, but akórìíra ara wa láti máa fẹ́ra wa. Ṣé irọ́ kọ́ nìyẹn? Ẹ má jẹ́ káwọn tí ò máa ti ń ṣe kán bá tiwa jẹ́ àwa tá a máa kọ́ tá à ń ṣe. Ẹ ń sọ̀rọ̀ scholarship kan lẹ́ẹ̀kan sà pé ẹ̀yin fúnra ara yín gan pé ẹ ti gba àwọn scholarship kan rí sà. Nígbà tẹ́ wá sọ̀rọ̀ àwọn tẹ́ ẹ fún scholarship yẹn sà. Àwọn ọmọ Yorùbá tó wà nílé mi, tó ń jókòó nílé mi, tó ń lọ kọ́ṣẹ́ tàbí tó ń lọ sí school tó ń parí secondary, wọ́n ju 10 lọ. Inú ilé mi pẹ̀lú àwọn ọmọ mi tọ́jọ́ lọ school, èmi mò ń sanwó wọn. So àwọn ẹgbẹ́ kan fún mi ní scholarship láti Ṣàngó Ọ̀tà. Mo fún àwọn Fúlàní 4, mo dẹ̀ fún Yorùbá 8. Kábíyèsí. Wọ́n dẹ̀ ti kàwé yẹn, wọ́n ti parí ẹ̀ University and Poly. Ẹ̀pẹ́ àti Òṣogbo. Àwọn nọ́ọ̀sì wà nù wọn. So ṣé wọ́n á níwọ̀n jàǹfààní mi? Ṣé wọ́n máa pè mí lálejò? Mi ò jálejò mọ́. So nǹkan tí àǹfààní kan lèmi náà ṣe fáwọn tó fún mi kó tó fún mi, wọ́n rí Yorùbá ẹgbẹ́ wọn kó tó wá fún mi. Wọ́n rí Yorùbá ńlẹ̀ kí wọ́n tó wá fún Fúlàní. So ìgbà tó dẹ̀ fẹ́ mi, èmi náà rí àwọn Fúlàní rẹpẹtẹ tí mo fi fáwọn Yorùbá. Yorùbá ó rí Yorùbá ẹgbẹ́ ńlẹ̀, Fúlàní ló fún. Ẹ̀yin náà wá rí Fúlàní ẹgbẹ́ yín lẹ̀ kẹ́ tó fún Yorùbá. Làákàyè nìyẹn nú ọ̀rọ̀ yẹn sà. Kò sí ìjà, kò sí kinní kan, bísínẹ́sì ni. Àwọn àgbà àwa tá a máa nǹkan tá à ń ṣe ni ká múra. Ǹjẹ́ Kírísítẹ́nì wà láàrin ẹ̀yin Fúlàní? Torí tí ó bá di búlẹ̀búlẹ̀ àwọn èèyàn máa ń pé Kírísítẹ́nì ló Fúlàní, àwọn ní wọ́n ń fa wàhálà o, àwọn náà ṣe kinní kan o. Ṣé Kírísítẹ́nì wà nù yín sà? Kò sí Kírísítẹ́nì náà Fúlàní láyé. Ẹ ní Kírísítẹ́nì kankan nù yín. Bọ̀tì à ń fẹ́ Kírísítẹ́nì. Ẹ ń fẹ́ Kírísítẹ́nì dẹ̀ ń fẹ́ wa. Tó ń bímọ fún yín. Táwa náà ń bímọ fún wọn. Ṣùgbọ́n kò sí Kírísítẹ́nì nínú Fúlàní. Kírísítẹ́nì tẹ wá ń fẹ́ yẹn sà, tó bá dọ́dọ̀ yín ṣé wọ́n di Mùsùlùmí ni? Tí ó bá gbà láti di Mùsùlùmí, a máa fẹ́. Tí ó bá gbà á filẹ̀. Kábíyèsí. Alájì, mo fẹ́ kẹ́yin náà utilize avenue yìí torí ọ̀rọ̀ olókódé àtòní màálù tó ń pa àwọn Fúlàní àtàwọn àgbẹ̀ papọ̀. Kágbá àlè lóko mọ́, Fúlàní ti lé wà, àlè lóko mọ́, màálù wọn ń jẹ gbogbo oore oko wa. Ẹ bá wa fèdè yín sọ fáwọn Fúlàní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n máa wo fọ́nrán torí kò síbi táwọn Fúlàní náà ti lo fóònù. Ẹ bá wa fèdè yín sọ fún wọn. Kí n tó sọ èdè wa, máa kọ́kọ́ sọ ní Yorùbá. Ṣé rí nǹkan tó fa màálù jẹko, màálù ò jẹko, ajé abá tí màálù ń jẹko ni. Abá tí màálù ń jẹ oko ni. Màálù máa jẹko, tí màálù bá dẹ̀ jẹko, wọ́n á parí ẹ̀ láàrin wọn. Oko ò ní dìde kó lọ bá màálù, màálù ló ń lọ bá oko
kí ló wá dé táwọn Fúlàní tó kù yẹn tí wọn ò lè direct màálù pé má gbàgbé oko olóko sà. nǹkan tí ó fà á tó fi dàbí pé ayé ti change, ayé tá a wà náà ló wà ń bẹ o, ilẹ̀ yìí ò change, sámà ò change, ṣùgbọ́n àwa tá a wà ń bẹ là ń change wa. Number one, àwọn nọ́mbà tí a ní pẹ̀lú àwọn èèyàn ó ti pọ̀ jù. Àwọn ẹran tí a ní ó ti pọ̀ jù. So nígbà kan àgọ́ kan ní Abẹ́òkúta wà. Èwo bí Abẹ́òkúta wà ń sìn. Ó ti fẹ̀ dé. So ìgbà kan bí Àdátán ní Abẹ́òkúta wà. Èwo bí tó wà ń sìn. Èwo náà Ṣàgámù. So ìlú ti lọ, ilẹ̀ ò sí mọ́, kò síbi kan tẹ́ máa lọ láti bí Ìdékò láti bí Ìdémẹ̀kọ tí kò sí ibi tí ẹnìkan sọ pé òun ló ní ilẹ̀ tiẹ̀, kò sílẹ̀ mọ́. So ilẹ̀ tí ò sí, àwọn èèyàn tá a dẹ̀ wà à ń pọ̀ sí, àwọn ẹran ń pọ̀ sí. So ṣé wá rí ibi tí pírọ́blẹ̀mù ti máa ń ṣẹlẹ̀ láàrin àgbẹ̀ àti Fúlàní tí èdè àìyedè, ìfẹ́ tí ò sí náà ni ó ń fa gbogbo ẹ̀. Tí màálù ẹ̀ bá jẹ ko, nígbà kan tí màálù bá jẹ ko, tó bá ṣèèṣì jẹ ko, wọ́n máa ń ṣèèṣì ni, kì í ṣe pé wọ́n kàn fi. But tí ń sìn àwọn tó ń máa fi jẹ ko wà. Wọ́n wà. Òótọ́ ọ̀rọ̀ kan lẹ sọ yìí bàbá. Àwọn tó máa fi jẹ ko wà, àbá náà ń dẹ̀ sọ wọn, ó ti wà nínú òfin ẹgbẹ́ wa. Má da ẹran lálẹ́. Ọmọ kékeré tí ó bá ti kéré ju ọdún 10 má jẹ́ kó dẹran wọn nìkan. So tó bá máa kó lọ síbì kan, jẹ́ kí wọ́n mọ̀ pé ibi tó ń lọ yẹn, wọ́n mọ̀ pé ẹni báyìí báyìí ń bọ̀. So gbogbo òfin yẹn àti sí ìjọba àdẹ̀tí sáyìn MOU àbí kí wọ́n ń pè é, àti sáyìn ẹ̀ Memorandum of Understanding pẹ̀lú ìjọba báyìí. So ṣùgbọ́n ìgbà míì tí àgbẹ̀ míì bá rí Fúlàní ní irú bíi sí ẹsẹ̀ bàtà 6 àbí 8 tí ò tí ì dóko ẹ̀ á lọ bá a. Ó máa sọ pé òun máa ṣáájú kí màálù má dóko òun. Ó lè débẹ̀ kó jẹ́ pé ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ èdè wọn ò yéra wọn. Ìtẹ́lẹ̀ yìí ń sọ bóyá kò gbọ́. So ibi tí wọ́n ti máa bẹ̀rẹ̀ nǹkan tó máa ń di wàhálà nìyẹn. So ẹ rí i pé Fúlàní á ní ọlọ fi oko lẹ̀ wá lọ bá mi. So ìgbà míì Fúlàní mi náà á fẹ́ràn jẹ kó á ṣe bẹ́ẹ̀ á máa wò. Tágbẹ̀ bá bá sọ̀rọ̀ kò ní dáhùn. Báwo ni wọ́n ṣe ní jà? So irú nǹkan bẹ́ẹ̀ tí ìfẹ́ bá wà, ó ti rí ẹran nínú oko ẹ̀ lọ fẹjọ́ sùn ìjọba tàbí kó fẹjọ́ sùn olórí tó wà ń bẹ̀. Bẹ́tà kó tó lọ gbé ìbọn kó tó pa, tàbí kí Fúlàní tó gbé àdá kó tó lóun máa sá ẹ̀. Ẹ bá wá sára yín tàbí ẹ para yín, kí ni géènì? Kí lẹ fẹ́ gbà ńbẹ̀? Kò sí géènì ńbẹ̀. Ẹ̀dá òdìdè ẹ̀wọ̀n ló máa padà sí, olóko náà wà lẹ́wọ̀n. Àwọn tí yóò pa ọmọ Fúlàní yẹn wọ́n ti wà lẹ́wọ̀n. Kí ni géènì wọn? Ọmọ ti kú. So gbogbo orú nǹkan bẹ́ẹ̀ wọn ò ní irú àfi tó bá ṣẹlẹ̀. But èyí tí a rí pé ó ń ṣẹlẹ̀ púpọ̀ jù ni àwí ìgbọ́. Gbogbo aládẹ̀ ní àwúrò àwọn ọmọ yẹn sì. So àwọn tí ọ̀dẹ̀ran náà tó wà gbòòrò, àwọn náà gbọ́ bí kan lọ dáráyọ̀ tílẹ̀. Àwọn tí wa náà tó bá dẹran náà bí kan lọ fàfàkúfà, kan lọ fa igbó, kan lọ mú, wọ́n máa ranjú báyìí kó máa wo oko, màálù máa wọbẹ̀. So ṣe máa pé túláàsì ni wàhálà máa ṣẹlẹ̀. But a ti ń ṣètò lórí ẹ̀. A dẹ̀ ti ń torí ẹ̀ la fi dá ẹgbẹ́ lẹ̀. So 20 local government l'Ogun State, mo ní aṣojú ní gbogbo bẹ̀. Iye tí a là. Tí nǹkan bá ṣẹlẹ̀ màá ní kó lọ pè wọ́n. So ìyẹn gangan ni ó jẹ́ kí gbogbo irú ẹ̀ kó máa pé yàtọ̀ sí tàtijọ́. So ẹ ṣeun bàbá mi. Ẹran ti pọ̀. Mo ṣì ń bọ̀ lórí tibí tí adádúró yẹn náà sà. Bàbá àníwá yín ti ìkan ṣẹlẹ̀ lẹ́nu bí ọ̀sẹ̀ bíi méjì kan tí wọ́n kó àwọn Fúlàní kan. Wọ́n ní wọ́n lọ rọ́ọ̀bù lójú títì. Wọ́n nígbà táwọn ọlọ́pàá débẹ̀ táwọn aráàlú débẹ̀, wọ́n ní wọ́n sá lọ, wọ́n fi màálù lẹ̀ mọ́ ọ̀pẹ́ náà máa gbọ́ sí ìyẹn ní ìlú wo ti ẹnìyẹn náà? Ọ̀yọ́, ṣé ẹ gbọ́ sí yẹn sà? Ẹ ṣé púpọ̀, mo gbọ́ tó ń sọ, mo rí nínú social media. So ẹnìkan dẹ̀ ti pè mí látọ̀hún. Ṣùgbọ́n gbogbo orú nǹkan tẹ́ ń gbọ́ yẹn, ẹ jẹ́ ká máa gbọ́ sétí. Kì í ṣe gbogbo ẹ̀ lórí bí wọ́n ṣe ń sọ. Kì í ṣe gbogbo ẹ̀ lórí bẹ́ẹ̀. Mo rí wọn, mo dẹ̀ rí ọlọ́pàá tó lọ tó ń ṣàlàyé tó ń ṣe gbogbo ẹ̀. Èèyàn ò lè kó ẹran ẹ̀ bíi 300, 500 kó kó wọn síbì kan kó wá fi ẹran yẹn lẹ̀ kó wá sọ pé òun máa lọ dáná láti gbowó kan. Èèyàn lè wá dáná lẹ́gbẹ̀ẹ́ ẹran yẹn kó rò pé ẹlẹ́ran yẹn ló ní iṣẹ́ yẹn kó sì má jẹ́ òun ni. So kó jẹ́ pé ẹni tí ó ní ẹran yẹn kọ́ ni ó ṣe iṣẹ́ yẹn. Ṣé báwọn kan là ń sọ pé wọ́n lọ wọ bàtà Fúlàní, wọ́n lọ wọ fìlà Fúlàní, wọ́n lọ fi dáná. Tí wọ́n sì jẹ́ Yorùbá. Tí wọ́n sì jẹ́ Yorùbá.
tó bá ti pé fúlàní náà ló wá dáná ń bẹ̀ ó lè ṣeéṣe kó jẹ́ pé ó lo ẹran yẹn ni ìgbà míì tí ìgbà tó ń ṣe kidnap lóògùn state ń bí nǹkan tá a rí fàyọ tó bá ti gbé èèyàn wọ́n á gbé lọ ibi tí ẹgbẹ́ ibi tí wọ́n ń sin ẹ̀ tí àwọn fúlàní míì wà wọ́n wá lọ fi àwọn yẹn pamọ́ síbẹ̀ wọn ò ní yọjú sí àwọn yẹn ò ní rí wọn o tí wọ́n bá wá ń tíráìkì wọn wọ́n á gẹ̀ẹ́tì wọn bẹ̀ tàbí tí wọ́n wá lọ wọ́n á rí i pé wọ́n á mú wọn lọ bẹ̀ tí wọ́n bá wá dé àwọn yẹn á sá lọ wọ́n á mú àwọn fúlàní tó wà bẹ̀. kábíyèsí. so orú gbogbo yẹn ó ṣe torí ẹ̀ mo fi sọ pé ẹ má jẹ́ ká wá fúlàní ẹ jẹ́ ká wá olè. ẹ má jẹ́ ká wá fúlàní ẹ jẹ́ ká wá olè. ìgbà tó o bímọ tó o fi sábẹ́ tí ọmọ ẹ ń dọ́gbọ́n jalè tí òun lọ wá fúlàní tó wà ní Kaduna pé òun ló ń jalè ọmọ rẹ̀ ló sì ń ṣe gbogbo ẹ̀ ok ibi tá a wà yìí ń sìn kéèyàn kúrò ní Sokoto kó fẹ́ wá jalè ń bí kó jẹ́ pé Ọlọ́run níjẹ́ á rí bóyá inú ilé èkó yìí bóyá ṣọ́ọ̀bù yìí kó fẹ́ jalè ń bẹ̀ kó má mẹ́nìkan bẹ̀ kó kàn máa bọ̀ sóò kó dẹ̀ wá jalè ń bẹ̀ ó ṣeé ṣe. kò lè rọrùn fún bẹ́ẹ̀. àbí kó wá gbé èèyàn só ṣeé ṣe kò lè rọrùn. kó wọnú kára yìí ń ṣe kọ́kàn gbé èèyàn só ṣeé ṣe ẹni tó wà nínú kára yìí ló máa pọ́ìntì ẹ̀ òun ló máa pọ́ìntì ẹ̀ pé ẹni báyìí 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 ó ní nǹkan báyìí báyìí ó wà níbi báyìí báyìí ẹ jẹ́ ká ṣe báyìí báyìí láti máa ṣe tá máa rí gbé ó ti kúrò ní bí báyìí ó ń lọ síbi báyìí ẹ lọ pàdé ẹ̀. òun ní bíkú ilé ò pa ni òde ò lè pa ni. o lè gbó sígbó sẹ́yìn tí ò sí nínú ẹ̀. so ibi tí ọ̀rọ̀ pé wọ́n á jalè fúlàní kò sí ẹni tí mi ò dìfẹ́ǹdì fúlàní ó lè wà nínú fúlàní tó pọ̀ ó lè wà nínú Yorùbá tó pọ̀ ó wà nínú Haúsá wà nínú Ìgbò gbogbo wa la ní wọn lọ́wọ́ kò síran tí ò lólè kò sí ẹ jẹ́ ká wá wọn ẹ má jẹ́ ká wá fúlàní. apá kìíní leléyìí bàbá tó sì mọ gbà wá lálejò nígbà míì tá a bá tó wo kọ́mẹ́ǹtì ẹ̀yin èèyàn yálà fúlàní ni o àbí Yorùbá alága Miyetti Allah nípínlẹ̀ Ògùn wọ́n ń sọ fún wa lónìí pé àwọn ò dìfẹ́ǹdì fúlàní wọ́n ló lè tààrà ń bẹ nínú fúlàní ó lè ń bẹ nínú Yorùbá wọ́n ní kò síran tí ò lólè nínú. Bàbá lélè tá a wá ń sọ yìí èmi wá fẹ́ àmọ̀ràn wo lẹ wá fẹ́ fún àwọn fúlàní tí ń wò wá báyìí àtàwọn Yorùbá tí ń wò wá náà màá bá fẹ́ kẹ́ ẹ du aláìsí èdè yẹn sà tẹ́ ẹ bá sọ àmọ̀ràn ti fúlàní ẹ fèdè ìlú yín ẹ fi gbà wọ́n lámọ̀ràn bẹ́ẹ̀ bá sọ ti Yorùbá ẹ fèdè Yorùbá ẹ gbà wọ́n lámọ̀ràn sà. ẹ ṣé púpọ̀ ìmọ̀ràn tèmi máa gba àwa èèyàn ní gbogbo wa ká kọ́kọ́ ná ká dá ìfẹ́ padà sáàrin wa. ká dá ìfẹ́ padà sáàrin wa. èkejì ká sì bẹ̀rù Ọlọ́run ká lòdodo torí tá a bá bẹ̀rù Ọlọ́run a ò ní parọ́ mọ́ ẹ̀dá kan bí irú wa tí Ọlọ́run dá so ká dẹ̀ ṣe kí ni ká mọ̀ pé gbogbo wa ọ̀kan náà ni wá so òfin Nàìjíríà gbà wá láyè ẹni tó bá ti di ọdún 10 níbì kan 10 years ó ti dọ̀bọ̀ ìlú. bẹ́ẹ̀ ni ẹni ó bá ti lọ ọdún 10 lò kan ó ti dọmọ ìlú. ẹni tó wá lọ 100 years tó sì jálejò ńkọ́ kí ni ká wá pè yín fẹ́ padà sí ọ̀dọ̀ Sunday Igboho díẹ̀ torí òun là lè fi ṣiṣẹ́ àkàwé ó máa pín ilẹ̀ Yorùbá òun dẹ̀ máa lé gbogbo Fúlàní kúrò ní ilẹ̀ Yorùbá. èmi ń wò pé tí ilẹ̀ Yorùbá bá máa pín ó máa pín pẹ̀lú àwọn Fúlàní ẹ̀ ni ṣé bá àwọn Yorùbá ló bí wọn ṣé bọ́mọ ilẹ̀ Yorùbá ni wọ́n ṣé bíbẹ̀ náà wà so kọ́ pín wọn àǹfààní tó ń jọ ń jẹ láti ìgbà yẹn náà wọ́n sì máa jọ jẹ tó ń bá wá lé wọn kúrò pé kọ́ padà síbi tó ń ti wá tó ń bá wá padà sọ́hùn so wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá tún lọ ra àwọn Fúlàní míì again tí wọ́n bá wá tún lọ fowó ra àwọn yẹn báwo làwọn yẹn ṣe máa rí tán mọ̀ ìjọba tó bá máa pín ilẹ̀ kò lè lé ẹnì kankan tó pín àwọn tó wà ń bẹ̀ àìdá ká dẹrù wọn o àìdá ká jẹ ọmọ wọn o a máa jẹ kan bẹ̀ ẹ pín àwọn Fúlàní tó wà lọ́dọ̀ wa ẹ já pín wọn pọ̀ àwọn ẹrú wa ni ẹ jẹ́ ká fi wọ́n ṣẹrú ok àwọn Fúlàní tó ti wà lọ́dọ̀ wa 100 years ẹ jẹ́ kán wà lọ́dọ̀ wa àwọn ọmọ wa ni máa jẹ́ kan nínú méjì yóò dáa ju pé ok ẹrú wa ẹ máa lọ wọ́n bá fẹ́ ọmọ wa ẹ máa lọ inú kí Fúlàní jẹ́ ẹrú Yorùbá àbí kí wọ́n jẹ́ ọmọ Yorùbá á jẹ́ kan nínú méjì so àwọn ni wọ́n wá wò tó pé ẹni tó wò yìí tó wà nílẹ̀ yìí ṣe ẹrú ló yẹ ká fi ṣe ni àbí àbọ̀mọ́ wọn so nǹkan tí èmi ń wò pé gbogbo orú nǹkan bẹ́ẹ̀ kò yẹ tí wọ́n bá ronú dáadáa tá bá ń mú gbogbo yẹn kú but Fúlàní kì í sọ̀rọ̀ lórí social media jù òun ló jẹ́ kí gbogbo ẹ̀kọ́ máa rí bó ṣe ń rí yìí so ìmọ̀ràn tèmi máa gba àwọn èèyàn ní ìfẹ́ òdodo kọ́dẹ̀ ṣe kíni kọ́dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí social media ní irọ́ pátápátá lọ́pọ̀ nínú bẹ̀ tí ò ṣeé ṣe kíní àwa la jókòó yìí ń sìn wọ́n bí bàbá wa ń bí
wọ́n bí bàbá wa ń bí wọ́n bí ìyá wa ń bí àwa ní ká wá kúrò ká wá rí bóná fẹ́ ká lọ kó fi hàn wá níbi kó lọ fi ibi tí wọ́n fẹ́ lé wa lọ hàn wá pé ibi là fẹ́ kẹ́ padà lọ. nígbà tó jẹ́ bí ilẹ̀ náà dàgbà sí ibi là mọ̀ ibi là dàgbà sí ibi náà bí wa sí ibi là bá wọn mọ̀ wá sí ibi náà kàwé aláwọn ọmọ tó ti graduate tó ti ní lọ school tó ti lọ university tó ti ṣe gbogbo ẹ̀ tó ṣe everything ṣe doctor àwọn tó lọ nurse tó ṣe gbogbo ṣe kásẹ̀ wá kó wọn lọ sọ́hùn ká máa lọ wáṣẹ́ fún wọn àbí. kábíyèsí. so kò lè wọ́ọ̀kì ni. kò lè wọ́ọ̀kì. ẹ jẹ́ ká jọ tún ìlú wa ṣe kan tí ò bá lè wọ́ọ̀kì ẹ má jẹ́ ká ṣe é tí wọ́n borúkọ Fúlàní ju nǹkan tó ń ṣe ilẹ̀ wọn ò lè lé wa kúrò níbí. wọ́n borúkọ Fúlàní jẹ́ jù báyìí lọ. wọn ò lè lé wa kúrò níbí o torí àjọ máa gbé e nítorí kò síbi tá a fẹ́ lọ. tó bá wà á lọ ṣùgbọ́n kò sí. Fúlàní di mọ́takú nìyẹn. kò sí mọ́takú àjọ bí wa ni àjọ nílẹ̀ ni àbá tiẹ̀ talẹ̀ wọn àjọ bí wa ni. ó ti di búlẹ̀búlẹ̀ báyà lájú. kò sí pé ta àtakú sí ni lọ́rùn àwọn ọmọ ìyá ni a jẹ́. kábíyèsí. so àwọn tó ń pè wá lálejò wọn ọmọ tó ń sọ ni. òye wọn ni. ẹ̀yin gan lẹ lórin ẹ má pè wá lálejò mọ́ àwa ayé la nílùú. àwa ayé la nílùú o torí èyí tí mò ń sọ yìí mi ọkọ níbì kan má bí mi mọ̀ ni. Yorùbá tẹ̀ ń sọ lẹ́nu yìí. wọ́n bá tiẹ̀ ní ọ̀dà wọ́n sàn gbọ́ nǹkan tí mò ń sọ. àbí bẹ́ẹ̀ ni. so gbogbo irú nǹkan báyìí ṣe ó yẹ ká máa fura ká dẹ̀ máa mọ̀ pé tí nǹkan bá ẹbẹ̀ yìí lẹ wá bá wa ń sìn ẹ máa pé tẹ bá wá bí ẹ gbọ́ nǹkan ẹ ṣe ní àtúnṣe máa wà ń bẹ̀ àwọn tí irú yí báyìí kó tún máa lọ bì kan náà àtúnṣe kan máa wà ìyẹn ló dáa jù ká máa ṣàtúnṣe àtúnṣe nìkan jẹ́ ká ṣe ká má sọ pé a máa lera wa tàbá máa bára wa jà máa rán tèmi sí àwọn fámìlì wa Yorùbá nìyẹn àwọn tó ń gbọ́ o